young. Make them go away. Maybe you want to go out. Nene me get water. Pardon. Yani kebo. Ba so di muna na wo. So di muna. Ya di muna. Wa ku muna ni ali. Me jam wa yala ko ta we ogwie na. Yo di me tenant ya ni lo mo ba. E so da pari muna. Wa mo ko wa. O bu ba do wa na. Yani pa no ro ni muna. Ya jo. Wa. O wa. Emi ti wa pa. E no we. No me go we ponia. Where wa ri eki. Wa ka ni obini pa, wa ri olia. Wa ko li apa, ari eki selu, ni wa ya ve mi. Araga. E mi ki we ki. E gi ave ma we ta de. Ru joni ni a. Igo ru kwa tepe wo wa na. Iveje 1000 only. Ya increase. No e yen tipe, o wa ri ege mi. E pa erion. Erion mi yagan. E petro ba kan yari mi yari gonya. No be va gunu no gya ni no gba wa iku e. Lare, igbe ka ma won. E ti tie we aje bana nu do atama e be ni awo gba me. Ah be ya ni go ba mi be ki amari go ba mi. E mi me ta u mwese. Sipo. Yo i wa kin. Epa. E o tara ma gba. On e bo te crush. O ma gba yeye. Me gure. Me no ya si u ke anu we. Wa ke won here. The landlord no. Will you keep quiet? Daddy, I'm going to make a woman back. O ma gba ba. I will work cross. Eh? Ah, what? Emio, any area. Baba, Mamma, Yaki. Who demand you me over the Buddha, make women away go messy. Oh, can we come on a walk on a man? We never want to hear me. Carry Boko. Mam will have been with a ground. Oh, well, make it day when you cut it, Yanni Carbone. Where we were there, Sarah? Now, who are you who do ye 6,000 naira bag on Casa? What? Baby, you're Udemy, by him one. Grandpa, ya gbata kene mo kwa bo we. Ati mo tana ta ni wari nu ka me we ge nu ya nye o wana. Iye di atiko. We be bania. Igo ni amina temba no. E we be de duma ti re nu pa. Ko ma pa, be ra obo na. Wa no ja ke o me na ka do. Ya de tian. No be ko e bo na na. Ki ba ga no kian. 18 years. Be varo ugi e je bi ke we na no di wa. It's not easy. There you go. Everywhere, bo no fear ya no. No we are with Lord. It's not easy. Epa, mahala wana wata to siki na yibo to mana ito yi. Oh. Ya ri da papa ru wa ge ona lewa. Me mama we siki ni re ni oyi. Nu na la o. De siku we yekin. O ya de ro pa nu amuda na me egbo. E je video. U ya gwa li capital no zo ni. Nwa. Bawo. Oh, I'm a worker. Puna ya gwe fikuro de. Izeyo wa mpa mgwe ne wo biba. Epa erion, only at a breach of contractor agreement. Awa. Who to yi? Everybody made it me. Again, the completely that constipated me. I said, me who were you school about TV. I said, I no use to say women, baby, a modern school may do. He says, standard TV. Landlord. Well, Nata. Well, wrong. I go what about and I where could you go in as a grammar you? What? Sean? And I do near where to power they flip when you quite bad. Oh, Sean? Sean, sir. Epa, I mean the banana. Anyway. You when you don't want. Who put you to one way? Banner. Whenever you go, we will probably okay here. Area can with you. You know him. You will cape or banning. Who put women dinner with him here? Say, who put power in your community? Aero. You might get here when I do Ziga. What's Zigo? When I move down with him, who down him? They won't down.
ọtí rẹ mo wà ẹ̀wò náà ọtí ju ẹ máa bọ́ bọ́sẹ̀ ní ẹ̀mọ́ náà ti rí húgà pàdùn ẹ̀ ń dẹ́hùn kí ègé. ìpẹ́ tẹ̀bọ́ mẹ́. bọ́sẹ̀ ní ẹ̀mọ́ náà ti rí wọ́n mẹ́wọ́ àṣà ọwọ́ náà yà ẹ̀ yà wẹ́bi kiri yà ni ó ń wà ń gbẹgbẹ́ wí àṣà àdúgbò máa ṣá àwọn àfi ẹ̀kún náà yóò tọ̀ wá fi ẹ̀kún mọ́ ẹ. wàá wà lórí kí ẹ ti àṣà ṣé bàbá tòyò lálọ́. lálọ́ nàrẹ́ wà mú ègbè ọ̀rọ̀ mi wà fún ọ. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ yà kọ́ ọ̀rẹ́ wa kasọ̀rọ̀ ma gara wa ọ̀rẹ́ sẹ́ mẹ́rin tàlẹ́ ọkà mẹ́rin yà fúlẹ̀ wípọ̀ o wà ní mẹ́kẹ́ bàá náà di mẹ́kẹ́ àrẹ ọ̀rẹ́ sẹ́ ọlọ́gbẹ́ mẹ́. Sonia wíyá bú mi dá mẹ́rin àná ẹ̀ náà ẹ́ wú pé wà ní wà gbaná wú wà rè wúrí. Akogbe ikú ìyàwó ẹ̀ náà bẹ̀rẹ̀ ẹ̀ náà mẹ́kẹ́ yẹn wọ́n máa ń understand the kettle. Why wouldn't you understand it? Who you when so tamam wa ri do me. It was a work of so ke yimiwe. Akoyorewa. Yeah, e no we see ni nere. Wani bia, you understand why. Why mi wa gwa lo ne bana o se mi ayi. Emu na emu mo imuwe. Unyi me dan we mo do ade ya latin. O se de mo do afa wo. Meje mani ke. O ni mata. Ya kalma we me o bi kai unu go jina nya me mai se gbe ede ya ri do atama we me okay I wait a little bit you have to ya you agere ya re ya bi kai we before ye ni magbera ni ya to time me ya so we do so Nina nyowe. Mahina. Bokai. O mana rigore nya hekun. Gbe ka me bi mo gio. Tama. Ana wi yeke. Ari ogo yo. Can you see? Oh. Dia wa bo pa me wa re nanya. Dia gbon me ri je na. O ma ma wa e. O jo bo e san. Me tele ti buse o wa na. O ke agba wa di go me. Who said? Nobody don't know pay. Oh, making a hemubo say, Kirinyato. Today is going to be the last. Here, I make one. What's it going on? You anyway? I'm a no taco. We will be back on. I hope I will be. I hope I will be. Ayopo pewe ni nakmo ayopo pewe pewe wakmo ayopo pewe kemo wagaro ni nakmo kemo wagaro ni nakmo kemo wagaro ni Le pardon. My brother. Abokia. Non. Arrive pas qui. I'm going to my pa. Yeah. Ah, tu te mets là. Momo eyo. Yeah. What's again name me yo? Ugbe oki agba wari go me. What's again name me to let you wa? Aye tatinera. E we no kana ya degun we pon wo boku no kan yo me. Ogun ye kan mari go de. Omo me ma gwa ojo boy esa. Epa. Se gbe we yo. O we to amu weki. O to amu egbe. Ini me no water pa. Oni pe da je na yin. Today is 18. O ki gba re ya. Inu pe yo ike. Yeah. O ye ke 2 weeks. 12 days. Epa, o we to amu weki. Dari me je ti gbe. O to amu egbe. Ah, me o ti gbe ta lo. Mo nya ba me. Wo mi me me alo wa me ya. Ah. Me ga free wa mi kwa le. Ina vie mo be la we. Bi chasi. Ayo ni am egbe. Me ma understand we ye. What you understand? Epa, we me ti je reti ya. We ga me se ti reti ya no se ti uro ti pe. Icho mi arun we. Gbe nu gbe we wu. No so gba nu we. Gbe ti gba oge. Me me ti o pe ru we.
gbà ní mi wọ́n kò fi agbèrè yín wọ́n. wọ́n ní irúgbẹ́ bẹ́ẹ̀ gún lọ́wọ́ wájú ọjọ́. wọ́n agbèrè yín wọ́n. irúgbẹ́ bẹ́ẹ̀ gbà ọbẹ̀. ọtọ́ àmúwá gbé. 18 years. 18 years. wọ́n kíkọ́ àfúkọ́ à. ó di etí ó ní gbẹ́ ọkọ̀ wọn náà. Anyway, Johnny Yoto. Hey, Yari no come there. Nata, aku bu. Wow. De nyere ruwa. No nye wa ri ko, o ga bi e. Enyere ruwa. Mo we la lo digbe. De me nu weta na. E la lo du ke ku ma yen wa re. E la lo ya gbe to ne, ogbenye wa. Bo sunu. Eti now. Me mata ma. Ge ìlànà di ni èyí pàdé ohun rèé ọwọ́ tètè èmi wẹ̀ ó ti hàn bá ọ̀hún. Wọ́n ní máa bá. 12 months náà gbà bàtí ọ̀rẹ́. a máa ń sẹ́tì pé 1 month ni màá pé ẹ máa kẹ́ náà sẹ́tì àpé 12 months ni wọ́n bí. Dari ẹ̀rín náà dé ban ìfẹ́ kìíní ni màá káàrí jẹ́ dẹ́dọ̀ ní màá rí màá ní àpò ọ̀rẹ́ ni àpò yẹn wíwọ́n aṣọ fún mi. Aku yang aso for me ogwe fio maseba ni ima aleli anwini na lord I set in wina ni awa rigo arigi landlord very ogbe na gege okima Mo yi. aku mo gbe e na wa fio inu wa yi sin Ya mo mu wa kina. de no so digo me right Ya la lo di kan ko wa bare na. de landlord de kuni yeri right ya ye ba me mo pa ko me rigo me We di pa mo ku ga. gba wi positive ti pe no ge wi Eri de gba ya we so kan papa. Oga ni o na ni mi na. mi no ko no we na ye mi kan wa ba ko ni mo yi we ai mo ya ko yi we wo we ai wo ya wo so control me I was in Benin at least 10 minutes 10 minutes. Iya iwu tu wa va onu wa de tu me wa nu wa mu. Benu wa me du me na we 10 minutes. mi ki mo mu e wa ya la beri aga ya roku ama ri la Gari na mo me ansa, mo me ba ansa ko no we. I was in Benin okay we do are you ready ni Wo so pa na. Ere zo won. Ni go wa. Okay. Continue. Uja. Mo ka so. Idi, mo le Ngo wo. Ya me no we na we a. Only do for no you. Do. We no wa ya pe me, do ya pe me. O wa mo ke do. Agbo na gbote na temata. Ogbologbo bi aga ya bigidigi. Emi ame ko ge yin. Iwu na ma wa nwina na. Agbo na wesota. Eme gba me ya ga ni. Only wo gbe. Ti me wa nya ti dandan da we inu kan inu ne le bra, mu le buku me de gbe mu bo. Okay. Ai ti bata. Dege we na ya wu na no we gbere ya fe. Avian le fi gegun ni mu truck ni office e wo.
bẹ́ẹ̀ mú dẹ́ nọ́nyàwá ní ìlú agbádọ́ ìmọ̀ wẹ́rù dé ibẹ̀ kíkó so ìmẹ̀ ìdẹ́ gbẹdọ̀ bọ̀ káyà ń rẹ̀ lẹ́gbùkẹ́ náà yà mẹ́. wọ́n mẹ́nu pàmòdì o ẹ mẹ́sàn wà rọ̀ àyè mi sí mi nà ní àmúna àmì kọ́pì mi àmúgbọ̀ àyè ẹ̀rọ ọ́fíìsì yẹn nàmúna ẹ̀dẹ́ gbégbé àyè adélé mọ́tò bẹ́ẹ̀ wà gbọ́sọ́ màá lórí ogun máa yẹ kí múnámúná ó kí agbá mi àmì gbọ́dọ̀ pa òbọ̀ bọ́dá yíyé mi rí ọ́. wọ́n lọ sẹ́wọ̀n ayé rẹ̀ ẹ kí máa ẹ máa lò ẹ̀rẹ́ rí yẹn yà lò ẹ máa lè lu ẹ̀rẹ́ rí yẹn yẹ kí mú iná. àgbẹ̀wò náà gbọ́dọ̀ àti ọ̀tá alárí ọba ni àbí gọ́vùnà ni dìwùnà ní àwọn iná tìsíwùnà bá ní àwọn iná ní ẹ̀nà bí kò sẹ́fẹ̀ rí ọ́. wọ́n ní ọ̀tá wọn kẹ́kẹ́ lónà yẹn bẹ́ẹ̀ múnà ní àwọn iná dá ẹ̀rẹ́ rí yẹn yà lò ẹ̀rẹ́ rí máa ń lè dọ̀ á lò kẹ̀dẹ̀ ní iná ẹ̀rẹ́ rí máa ń lè dọ̀ á lò. ìnáwó àwọn èèyàn tí wọ́n mú wọn wá mi báyọ̀ àìjẹ́ kẹ́kẹ́ lè kó bọ́yọ̀ wá sáré kó ti tó lẹ́ oṣù tí wọ́n gbá náà yóò náà pàtí ẹ̀bọ̀ mi ọmọ tó tó gùn méjì wà ápò gùn mé. máa nọ pàmò ìbàdí ayọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀. wà kí á sá wa ní ẹ ọmọ mi wá fọ́ yìí. ẹ ò níbi kó nàmúnà ló bí adọ́ máa fọ́. sí àgẹ́fò á ní owó ẹ̀. Obuna bonata me we ala we me de na we no bonikia so what am we worry iwa ke iwa ye de ye ropa iya ju gogo ni wo se yin na gogo wo ro wa musi ona baste ma mo paste yo to pa me o se me va no still came for now I have a problem with their landlord the problem ni have with their landlord ni gonya zege yawe rudan egbale o wa ne o na bu ya re kwa danyen ga igwe na orobo oni yiri ni on da wala jama a fanta very sweet me do wa we la daji we atana imeta mo we enu iye ko ya lo mi me gbo lo ti meta lo di meta lo fo ta lo nu mi ara ta me motivé ba ki we small start ana we wa ta bo la wo wa ri ni bo small start ni gbe ho wa ko okay la wo ike gba wa re ban mari ra wa gbe mi do I deserve di mi wo ni gbe ho ba ko okay Uri be. Ku be rio. Mariana. Ai, enzo tu. Ana ko mi na e kama da tsin mu na. E ka ga mi ya. Se na ta sia do pa na ko. Di vai. Ma ko la me. Bu ai no ade. When I will listen, I will be right now. I back to you. Akobe, na fo yin. I want him. I was in the Atama. Yeah. Even about the bus now. Oh, Baba say what? Don't do that, don't go now. Huh? Oh, man. Maya mi karo, gabi karo. O gura do guni wakina tome.
must be. Adiba, everybody. I see you now. Sonia. Only was on one what was says. How did I see what I'm going the never see Akúgbè. Don't push out your rolling. Akúgbè. Don't push out your rolling. Landlord of boy. Akúgbè. Tell me say you roll. I don't want you to see. Who buy you see? Ana kokigo, ana de no really landlord. You go back where the landlord. Why are you going to say gbawata? Akúgbè. Edo ya gbe tan we oboka yin e ikaze. Abuna gbote na temata. Ugbe na seki. We me sense we beki. Ebe nu gbe ate ya ni. Okekewe. Okeke wa kugbe. Hey! Wa gbe mi, wa akẹ́kọ̀ọ́ na menya. Very o ebi na afin we ba. Wa mi le do le mo baba. Akúgbè do akẹ́kọ̀ọ́. Onise. Ye inyere amami ka won. Kami landlord. Ìyá yìí ẹ tún kan sọ bí owó náà ya gbẹ́kú ni. Ìfọ̀ bọ̀ wọ́n landlord na èrè ló wá. Ntọ́nà yóò lọ́wọ́ pàjọ́ jáde. Ẹni bí zigo ni àbí mi ti dẹ̀gbẹ́dẹ̀ ilé ìgbẹ́dọ̀ yóò jà bá mi landlord. Kami landlord. Akúgbè wọ́n yà kẹ́kọ̀ọ́ ní mi o. Kami landlord ni. Bayo bewe wa pon o. Ayo bowo bewe. Ayo bowo bewe ni na pon. Ayo bowo bewe. Bewe wa pon. Ayo bowo. Domo. Go siba. Domo. Ebo landlord. So mi awa mi we ko ye wa ri mi. Bo ro ko we wu we. Ebo landlord. Baba. Hey. Domo. Belakugbe. Landlord ya ore. Ewo na na yi mi nu beji. Ni ma mi pa ni tina ti ana mi ze wi owe hin abogun ye. Ye. You dey go siba. Ene we wa je mi. Domo. I ti ma ku be. Ma je na ni. E po ti me so ma e video. Ọmọ náà ẹ òpó náà bí mẹ́rin ẹbí náà pa náà wọ́n. Ṣùgbọ́n èso ìwé náà ní orí náà báyìí. Ìyá ọmọ wú. Ó ní ọmọ àná pọ̀ wọn bá lè rí. Lọ́wọ́ àwọn ẹ̀yà gbogbo ẹgbẹ́ náà ló fún mi. À sọ̀wọ́ wọn o, náà yà sọ̀wọ́ wọn wá sọ̀rí mi. Ní landlord. Ẹ̀mú wẹ̀ tí mi wá ayún nà ẹ̀yẹ kọ́ ẹ̀. Ọ̀pá ẹ̀rẹ́ dé fún wa, lùwẹ̀ ẹ̀yà dé. Mi wà dé. Ní landlord ya ya hu. Ẹ wá wọ fún ìgbèrè sẹ́. Ọmọ kí wọ́n sún ní ègbò. Landlord dáná gbé, wọ́n ló dáná landlord. Àyíyàwó ìkọ́mẹ̀tì ìmọ̀ àwọ̀dì náà wà. Yàwó wà. The landlord of the year ìwọ kẹ̀kẹ́ náà mọ̀ ẹ́ náà. Abamu gbẹ. Oh God. Ìyá ni mo káwé ìlú mi náà báyìí. Ìyá ni mo káwé. Mi kí á kọ́ jà. Àwa. O jẹ́ mu, mi wà wá mi mẹ́ náà. Mẹ́ka yóò dá oko rẹ̀. Straight. Mẹ́ka yóò dá oko rẹ̀. Mẹ́rin sọ dá oko. Injection of Johnny Sogiani. Ayé ni mẹ́nẹ̀. Sọpá, ìyá rẹ̀ fún Magun wá sọ ẹ̀fọ́. Mẹ́ sọ́jọ́ lè jà lẹ́wọ̀ dọ́. Ìyá rẹ̀ náà kọ́pìlẹ̀ mẹ́ ẹnu wọn ẹ̀ mọ́. Àwọn sáré tó mú mẹ́wìrì gbére. Kí ni àwọn náà? Ìyá ọ̀kẹ́ yà injection yìí ni mẹ́nẹ̀. Àbí wọ́n dẹ̀rú wẹ̀rẹ̀. Àwọn sì yẹn náà wẹ ìyá wẹ̀ wọ́n mẹ́wẹ̀ kiri. Lánàá tó lé gbẹ ó sọjà wẹ̀ kí náà. Ẹ mẹ́mọ́ ọ̀rọ̀ pa. Ẹ wá sójà rẹ̀ bí wọ́n. Tendi. Ẹ máa ń ṣe sójà. Ẹ ṣe ó sójà. Tendi sójà. Àwọn sójà náà kí ọmọ ẹ̀ náà ní ẹ̀ kó sójà. Òsínbà wá. Òsínbà. My brother, àdìjẹ́ nàtẹ́rà. Ọ̀gá èrò dísẹ̀ ní gbèlú wàárò. Ẹ̀rù wà náà tó wá ewu nù rẹ̀rẹ̀rẹ̀. Ẹ̀ wá wá fi èyí á kẹ́ o. Wọ́n wẹ àjọ aṣẹ́wó. Money for hand, back for ground. Wọ́n wẹ àjọ aṣẹ́wó máa kó náà wọn. It's okay, power. Well, what you going to do, boy? Here is one where trouble go. Landlord, I can swim at that. Landlord, oh, where?
Mama me come here. No, o de goto. O de goto e kwekwe. E de goto wi mo mama we don die. Ma be gbe ma se ma no yo na mo se. O nya. Say. You see. You know. Wa we see. Demu. You Landlord. I came here where I saw me na etu weta banwe mama we wo wa. What do you want? My so man o me inwina na ni ma nwina na the state government. So o asani man o re check ni ma. And ni check ni ya o ruo wa wani. E demande e check ni right. O kiki mo we kiro ni ma ni ma lawo wa. Ma ilawa ma yare check ni ma mi kinari yare bank. Ma kasi go ni go anywhere. Fashion and gratuity. Oh, while in the here. I want you to be straight. I go my way. Why we wa China ni? Wa ni yo ni. Wa be di sen ni wa ne, wa we win wa. Yeah. Wa win wa kai. Miss we very man trouble. Ba go la yere ah. I'm not really like a thing. I don't know. Yeah. Also, yeah. A vibe, you're not taking no gear. A very young woman. Jessica. Ina mi ina lo ina tama we ga so wa de na so wa we ya do ri go ya do ri go ni rege Mama. Ya wo kan. Kugbe. I don't want to be on Tina. We met Tina. Every single day. Boyfriend there. We are taking out. Yeah, okay. You have to take care of too. It's very important. Mama. Baby, how you can? My Jessica. Jessica, my boyfriend there. We are in red top in Odene. Red top. Organo. Like, you know, you're gonna have to. I went 1,850 naira. Like top in it. Any actually wear as in my friend and girlfriend. You go again and keep going. We have Balaka and Bom. I do wear at the one with a man. I can know that they do. Why on your heart? If you know, they ask you for it. Tunda, you setting Jaya Muji. Who are tonight? Any yaka where Ikuna working when making one. Anyway, one. Just because of 1,850 naira. You were guessing with my day. Who did we manage you? Where manage you? If you are back here, we give me up to tap. Where they a tap over here. It's happy way. Who legacy fair una women? Oh, Abu Adi. Who can go back? You make it go. You go. I had it to the image. And then manage your way. Anyway, won't. No more young idiots. Wow, yeah. Take me out for dinner. Take me out for lunch. I said, my breakfast to Gualo. Let's go. They are in a mamma door now. Walk where the no Japua. Mamula by wow.
menina po. Ke mo wa garo menina po. Egi se de ko eno yo ko ya wo. E na u yo to ni e ga yo. Ama kwa ko ta we do ta ma ama. Wa ge mege na ta le la ma wa ma ge mege ge mi na ko iye. Yo, ko so ya me ibe. Tu se te na mo na pa o lo. Salubwa. Eh o, ni me no water pa. Di me pa ni ma o bo we. Di me pa ma o we. Ọmọ ẹ̀ta ìjàbọ̀ yàbọ̀. Wọ́n ní ìlà àwọn ẹni tí màá lórí wà tọ̀. Màá dùn ní gbogbo èdè. Wọ́n bí bí pàdé. Dọ́nà mú ẹ̀dìgbò ẹ̀. Kò sábà ìyá. Ó sábà wọ̀ egungun à. Ẹ̀wọ̀n wà dìgbò ẹ̀ àdébíkọ̀ àná. Mẹ́rin màá bẹ sẹ́ǹtì náà, ìwé náà gé àwọn ìdìpláà yìí. Ìyẹn mẹ́ egungun àná. Bàbá Gary wa. Àbí náà gbọ́dọ̀ àti nàta. Ẹ̀yẹ́ máa ní pílọ̀tà ní bàkínà bí ìgbà yẹn gbé àkóso bí. Mo dáwọ́ ìwé ego. Igo na ya scan wa for di gbeyin sa baba na. So why am I landlord here? Landlord. Oh, me ga gbe landlord du. Me na gbegun. Ah, sa o di gbe ni wa. E de to ni igu e mo bobo. We no water baba tie ni won. Enwa 7 year. We ga gi me landlord me nlo enwa ni e. Do ma gi go ri scan ni ba ko. The landlord. Ya bi to yi. Ile lojo ni. Gari wa. Ile lo so. Ora ba ni. Ke ko ba ni me ka wa lord na. Nigeria now, so what do you mean to marry? Se me de gbe, e ze idiot ni. No te gba ku gbe ni, e ze yo enyan se ati do mi we. Ha gbe. We me boy ni gata ma we. O ti wi are de na ni go mi. E wo beta ma me ge boy gbe wa en, o ma su so le fa na e wo wa no ibo ni na. Ya. Voro ni. Emi no ro. Ika en unu we na o wo no ya tage yen gwa take get serious, yen take get serious. O be wo na ma so le ba no wa no ibo ni. Voro ya take gwa serious. I'm not taking it serious. Girl, not aware in the buffet, buffet du Mego. Where a buffet to where? Or we have to take you out. Or we are red top in the red up in the bear. Me, but where the Jimmy? It's a clever Magaria. Okay, when I won't get no ego, what I would say, email when I do mention. Mamma went to my organ. A point with Tana, 3 years of Jane my work. No wa gwa kana ku no wa no ibo na o so le ba ka o se no wa we wa no ibo e mata ni e get up in tani ma bi abe yo e o no de mi yo to wa be go se o na mi ya de mi o ya do mi as your son bi no mo gbe no ha friend mi ha gbe no mo gbe no le le mi o ya zebon o wi yen me go e go after all mo si e mata ni ija e mo si o ke ke ni ari yen o be one minute no de na one ani asha oni makami no we me no e matabo e ami go me gay o se ma hi ko to ade e bi go na e ti do isi ezo ni ma we o wa just 15 days be dey come in e ro ka beta ma we dey be dey ka beta la wo wo e ma do gu ye ni wo na anu di go mi ike pa ya be ku be di advice panu oni me ni go ni na e ma If they are taking care of you, you with here. I'm with you, damn it. One of the matter, my way, 1 week down, not the matter, my woman. It's a way, 1 week down, go in. Emi na ni magba tani me magi aso me magi ani we no kawo me no ro pardon you don't need me na wa di na na wa di na tota tabanyo okay kekiri agwa ma me ni yani agwa prepare documents yani so ma a secretary no wa sign eh we makare do mi ene awo ja wa ya wa di na makare do mi ene oni ofo no wa fi we o ma fe ke no bo aru na agwa lo bu yan o ma fe ke ni ma we a ma gbe wa ma ya agwa do wa we ruda emi na wa ma cho ni aka wa pe
passion and gratuity aka wa ri eniwe oke yawo oyi ma dey no make na go ma contribute to your tu wa fi me na ni ha Tony ese ma fi oyi ai fi oh e ko an fi o wa we ko ti mo ma te ko lo 5,000 naira maybe 5,000 na wa mi 5,000 ri ni no wa sign no ti gbogbo bi ri egwe ni we a weekend ayina akwo Saturday ni mo ya post a coupon a business of we e me kan ti we go ni me no na me pie bag we wa ko make a business we wa gun kan there will business in Oboku me o wa me ni mo go coupon o wa so ni a business man o se coupon even we invest your man we me we coupon ari na ga we ke yawo a business man awa laaji eyin awo aye man wa mi no fi moto no pebu ni egbe business na ya wa o man wa so business ke se 3 months ma fe ni ni no we eri go na no ni ban me asete mi go na wo na we na wa ni be ban ya ala wa ke li wa sign we na time we fe ni ya wo ro tere ya ni no pa no wa me ho madam agwa o igo na yin awon gbe mi ni imario eno katoni eri obo ile kure eyi ko je ma te wo hin okay wa kai o don so we see we wa mo Leave time out there. 3 hours. 3 hours. Yeah. Now you scan it back, you scan it back. Everything What's good? We are progressive. Progressive went on here. Igbe women, igbe nana women, igbe women, I scan, I cut, I paste, I send, I receive. Igbe women, igbe wo give me igbe wo you la so do bi a so ke na ho na ke mi go cafe ni majona, cafe ni majona. Manike rijo. Cafe ni majona. Yejo, mo ya di moto no fini. Cafe na yo sasivejo, mo ya fie person na ti no fini. Wo me na wa luga he na. Ado sa wa pime mo wa do su se ni na. Wa ga na gba wa ta o. Go no ge ni akejo akedo mi we ya meti gwebogun ebo kedo mi go ni ya. Uzo le ba ke kan e ma kejo na ya. E mi fo ni. E mi wa fo nu nya o. Ha. Ti me gwi o. Ti gwi. Igwi ta lo. Yote inu yi me ya gun na iwe 7,000 naira na boru amaipi na mi la lo die amairi ne okay don won wa hin gere gbe buje karo no ka mai gbe no gbe go bere ka ayari cafe Ari hedu wo ri undan no mo bare aleli maganya ari hedu wo undan no mo bare aleli maganya enwe me undan ma play me we Wari. What hell? What be right now? What be right now? That's what you do, man. I right. What high? Ni mo yari right, what high? Na mu ja fe gbe. Egbe gun. Ele gbe ajo ele ya gbe gun. Na gbe la jabo. Afi yini weri awa afi weri ti amuja karo pa after I if constitution Nigeria go dey my we afi weri amuja karo pa ro ya le no ka we mi to pa no ti afi yini weri iwa puwe wonsun ama puwe wonsun ma ya yiri lo pa emi he wa bigi ma so ta ona we ma
Ati wa salami. Salami ma be disa we na wo se wona wo so. Salami ki mo ba fun wa. Na wa edu ka o be na ya bie me. Na o to na. Na edu ka ni yiri ba e mo anyu gwe e ko fun yi. Abe ko tanu me. E salami kan we la dia. Wo do mani do ti mana ko mo ya ko la dia na ri rai. Wa me we salami ki mo ba ke baba na. Ati ma ka disa we na. Me na ga bia o we a oni ka ya ge before we maybe I don't know time or don't even go crazy about no na mi go ya gbe bank ya o ya na bank what can I buy we got me latest on that it's tight you hesitate be more way latest on that we ko no e ki won mi go no o time so ma wo ni tamo kwa no tamo ro ba bi ma ń rùpa ní ayé ní wọ́n parí wọn máa ń rùpa ní wọ́n ní àwọn tó ń máa. Gbé máa gún ọdún agbé máa gún wa ayá ọyọ lábẹ́. Ẹ wọ́n ta ẹ kọ́ lọ́wọ́ rẹ̀ wá sọ́fà. Ẹ kàmáyé. Gbẹ́rẹ̀. Kàmáyé nà onímọ̀ ní wèrè yóò náà. Dèmídé o. Dèmídé o. What about planting? 400. Okay, the pineapple. Okay, what about this tangerine? No, sir. Please, I want to see. You know me? No, you know me. Let me and you friend. Yes, don't make it. My dear, okay, better your story. No problem. You don't get problem. Stop there. Take your man. Okay, just follow us, sir. Follow us. No problem. No fear. No fear. You come. You go come by, Okay, just a smile. Just a smile. Please don't hurt me. Hey! Shut up! Hey! Don't talk! Don't talk! Fúnni kan mẹ́kẹ́ fún ọ̀gẹ̀ fúnni màkẹ́ gbọ́ lọ. Efu nuna, eyi ma ya ekele na nwuna. Efu ọ̀nà ya meti, anyị ọyẹ kọmpini na nwuna. Ya na ati anyị mọ nyọ n'ọ ikwu ya mọ. Oye kọmpini nwuna na. Eyi na kina mẹ́kọ́ yìí ma nọ ekele na nwuna. Ní mẹ́kẹ́ kina wà yẹn. Gbẹmẹ ìwé màá sọ fún mánà ya lakọli ya. Ẹsí ìgò ìdò. Yẹ mẹtí fún ya kí gbọ́ lọ. Yẹ ìgá gbọ́ lọ. Nùdá onúpa ọ̀pá ya kàkì n'obi yẹ yìí. Ọyẹ ìgá gbọ́ lọ ya lakọli. Lọ́mí kìnnà sí go. Mí nà ká wá wẹ. Ayé akwaliwo. Wẹ̀ wí akwaliwo. Ràmọ́mù láti wọ́n yà á ti bàyẹ̀ ní. Àwọn wa kò tẹ̀ ayé àwọn àmì gbẹ. Ibo lẹ́lẹ́ pẹ̀lú lóyè ọ̀hún òwe náà náà nìyẹn. Wẹ̀ wí akwaliwo. Wí akwaliwo. Ètò orí ayé akwaliwo. Ní ẹ̀ka wẹ̀ nínú ẹ̀. Tàbí ẹ̀rọ tí màá fi aṣọ ẹ̀ níyà. Ibo ní ìṣúlò bí tẹ̀sí. Ẹ̀mí mọ̀mọ́. Àmì. Yéwu. Báyọ̀ akọ̀ yìí. N'akẹ́ni. Báyọ̀ akọ̀ yìí wẹ̀. Ọ̀gá ká sọ̀rọ̀ náà. Akọ̀ ẹ̀. Wà á bẹ kú wa. Yàgò rẹ̀ kí wà á kọ̀ tó. Ìyá kàmá mi máa rí ìyá ní dẹ́rẹ̀ bò náà ó rí tẹ́ ṣùgbọ́n mẹ́nà kò gbìnrin wà wẹ́ kò bá mo jà wípé agbọ́n náà
we are gonna help Baguna. My come governor, minister. My could be a okay, boy. Only a business in my house in Ekobau. So, business now, all mature very soon. Understand? So, almost don't get Kinima, while me so na or Yamedi. Everyone know, man, we agree where come on, we are going in my mom. Magawen and Magaswe. And another go pay you. Triple, a neighbor triple, who had the 10,000 naira. My hand will be good at the 13. Oh, Yame Buadi. I was also to Yamus in now when they kill no sick man, you do it here. Oh, we are sick in Meji, or we are sick in Meji. I for 1 hour, you were not. They may not know where you were when I will not go anyhow. Oh, Jimmy Boya. Men not a year 10,000. Men not a year 10,000 anyway. Oh, I'm mature with any way you could have 30 minutes. Oh, you couldn't even give the egg. I'll go away. Anya. Oh, you gave me tea. Go to Sunia Coco. They are in a guy. Near if you boy your in our dory any men at the modern can work. Metam work is spread over me from back in and what time where what can I come before a Friday. You go on. What's up? Maybe not. I'm making me water lady. Yeah, you know. Otania, wait to me. Where we go with business. Oh, I mean, I made any me. No, Mark, we didn't know. Otania, Miaka can read. Wait to me, man. Now, we could get it. Where was it? Hey, my brother. My car, boy, we don't video. Oh, wait a minute. Then they didn't know. They didn't want one of your other women. Oh, you make another way in the middle of the year again, my brother. I want to make a Kenya. We will let you go. Why you will move in Apollo? What am I? 500,000. Oh, 10 million. I will do it. 10 million. 10 million. 10 million. Okay. Calculate it back. I'm going to go. 10.5. I don't know if you calculate 10.5. We mark where we are. Our office. We like it. We like it. That do me. We are going to catch one. Mawagara benena po egise ko eno yo boya wo na uyo to ni gayo ama kwa kota wero ta ma wa mage na tale lo ma wa mage gemi na po ije yo go so ya me ibe tu sete na mo na gbe ore wi be ku pa pa o ge mo na you know, Lord, look here, no matter when you are there, and you are my game with no power bag in over. In our Obewe, about Unenio, I hope Obewe. Mark Yosene, Marie Gangregbe, he said, if not Bona Toga, my way, second we were. Imoga, Mayaga, Lady Maria Gerima, he said, Oba talk well, he said, yeah, Madi, go by Neru. Baby, I say, aye, I neru. Careful, when you are not Neru, when you are Neru, there, I knew.
Egbe no nyawa. Egbiyo. Mama o. Ise. Ayi marite. Ise. E na mo ama magbe. Ise. Ba to pe o. Ise. Ya mo ga mo. Ise o. Ba ni gbe wi. Ise. Edo ku na wodo. Ise. Ba e ja friend ya. Ise ko. O java ki owo na we so awon bale kakaye o na. Igba le phone na we je ni gbo ite na te gbe. Akugbe. Mewe bunu ye ni e. Agbunu ye ni o. Mewe ti ole kankan. We na kaje ni aye yi na. We ta ma we. E ge ni gbira ni. Mewe ti ole kankan. La la mo ya mo ha. If we what am I? If care is not taking, oh one again go we be maso yo. Even the family well, I even go along with that na. Akugbe. Ya yi anyogbe na. E pa wo anyogbe. Gbogbo àwọn we gugun. Hello Tony. Elala dide. Tari. Ayi gun egun awe no ma mi ke o ma pataki yi fun. Anyogbe na. We anyogbe pa. Gbogbo àwọn we gugun. Iri mo ha. Ah, ni gbogbo do. Akugbe. When di mejo wa. Unje ma ya fe bai. Obi ogbo lowo. Me se bugwe. That make we landlord in Yawana. 18 years or you know, ya no say how we no come go. Era me go kwa era me yoma. E boro you way. Ah no ku say anu. Izeko. Buwaje. Izeko. Wala mega be. Ibeka na emie na. Ihe gibe iruji ne no nwa. Mami. Ana du ihe na iko wa be don enewe o wa na eturi o ebuku. Ihe wa agwo na mie. Madi. We are on wetan. Gay. Geni mejena. E tena ti ro pa ero. No wa kan ge nyunyi mene no wa na nyina. O wa ni digo pomepo. E teri ro emi kwa. O ga ni ewe gbe la o. Madi. We robi megno wa. Idoro wi oke. Do one where you go bo we born we mo bo gbe wetana. Everyone who feel one you water. Who get valuati boba one no of your numatica. Oh, when I'm about gbe we ka we bo wa ba wa. Ayo no go pon akoko yo. E o pe vero wugi oje nuwe yari yo wana wuku. I'm happy you know that. U pe vero wugi, we seti boba yi. Ya se gbe toilet keka, ku we kete na ti we. O wa be wa na ya je gbo wa. We seti bo. E landlord hi, I boy who ge fan I boy. Monya e. Anyo boy. Oni me. Anyo boy. Anyo mi de no na boy. Ize imadi. Ebe we. Awa, ala yi na da. We will be made to work here. To be working. Is there go was serious? I am set, but yeah, you give a go back to the When you go now, by your worry. You cannot care when you are barefoot. But you only may not ready to wear the idea. Zeko, you make by you worry. It's a make you die. But this is where they told. Badia, we were begging you. I came here, see low and pay to Papa. Boy ke be ya total wawe wa jebere wa babege o ge baru we ti bo ba o ku we o kwa de la no ku se anu e o ma ye plaster o ga ro ni se bo agwa wo ya kara gbe wa ri we do amu bo gbe we no wa go ni awu mu na ye ya ga o me pete Quando deu a ali com ela daí peteia. Idiot. Anyo bue, o bue lo, o ba no lo ko kana no. O bewe wa pon, ayo bawa o bewe. Kama wa garo benina pon. Kama wa garo benina pon. Kama wa garo benina pon. Egi yo no yo po yawo, na hu yo to ni ela yo. Wakia uneni evitu, ukianu neni ebebo, amage mege mi na mogije. Natale la mawe wagi yegwedio, amage mege mi na ponyo.
no taco mau. Eba obewe wa pon, ayo powo obewe. Ba obewe wa pon, ayo powo obewe. Ayo powo obewe we ni na pon, ayo powo obewe. Wa obewe wa pon, ayo powo obewe. Ke mo wa garo we ni na pon. Ke mo wa garo we ni na pon. Ke mo wa garo we ni na. Afa. Anyways. Oh my God. Yeah, my call, yeah. Listen. Imagine you now dead boy so early, yeah. Okay. Oh, what I'm gonna. Where you go? I'm gonna give you. Yeah, I'm gonna do. We look. Hey. You go. Yeah, my God. Nimi wa o wonya. Oh, you go na kubo ya momoriri. You go ipo yende ma kan lu wa ko yen. Hey. Okay. Team at is the view where Nane oye company na una. Na no e ke na una wo. Na call ya. Na no e. I get we ka ni. Ja. Oh, tata. Wala hi. We have money. How to spend the money? Hey, what that? You go login. Visa for my 2 brothers and my 2 sisters to Canada. Hey, and me 2 million naira ticket. 2.2 million naira. 4-bedroom flat for my mother. Hey, 2.8 million naira. Huh? What about 7 million naira? Eh? Where are you going to hide it here? Eh, me mama. The NPC no. That is 20 million naira. The share no. That is 30 million naira. But the share from no 36 million naira. 36 million naira. Straight. Tu where you go yimobo? Eh? What did you What can you go yimobo? You never go your ball. Eh, una pama wina. Eh, una pama wina. Why una pama wina? Eh? What go you me we? What go me jowe? Well, what was your wife was Bisha. You una pama wina. So what can you do go yimobo una? Straight. Me. You una pama wina. You go rowa rowa the guy ko. Eh. Nata. You una wina me wina. Awo yan What you say? Me. How you say? Owama. Agbenu. Akego. Ogi to igolo to come what was there? Who set it? I am gonna go me. Yeah, gonna go me. Who says? To igolo to come what you? Yeah, we come out. Who says? Inatale loma. Wari ebokia. Ugba ebe na gba ewu. It no was enough. What? Gbogbo wa sọ nana ni mo bẹ tẹ. Wàyàwó Today, that's one no. The kind oil company. Wàyàwó ìbínú bọ̀ o. Oil company. Oil company na NNPC Chevron share. Anyone in your water. I don't work with any oil company. You work with My only services. Don't you mean any oil company? I demand my oil company. Tell us the name of the big company where you get for Nigeria. That is your own. I don't have any oil company. okay, who be you? My mother is from Yokorion. She told me that when she was traveling out of the country by land, one Algerian mafia impregnated her. That one means you fit speak Benin. Were here? Yes. Bros, yeah, it's in the Why you man? Why?
Very soon, you can have a company. Or any Ina opewe o, aba unemi o, ayo po wo